Mo ti sọ many times, àwọn àṣeyọrí Adeleke ó wà enough fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun gan láti lè dìbò fún Adémọ́lá Adeleke, because gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lénìí kì í ṣọwọ́ most of it wà látọwọ́ state governor. Nǹkan tó bá ṣe lókè ló ń reflect nísàlẹ̀. Adémọ́lá Adeleke ò ní kankan ṣe pẹ̀lú náírà gòkè àbí dọ́là wọn. Àwọn nǹkan tó ṣe tó jẹ́ ẹ̀tọ́ ti governor ní state wọn, ẹ jẹ́ ká jọ lọ sí Nàìjíríà náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láti show when I was in Nigeria. Àwọn albums tí mo ṣe mo ti sọ nínú ẹ̀, adẹ̀fàwòrán wọn hàn yín àwọn àṣeyọrí tó ti ṣe. Ara àṣeyọrí tí ò láwòrán tí ò ṣe é fi hàn níjọba Adeleke ó ní gbogbo wèrè tí Arẹ́gbẹ́ṣọlá ṣe ń gbà yẹn. Arẹ́gbẹ́ṣọlá ń gbà tó wà ń bẹ̀, half salary ló ń sọ fáwọn èèyàn for many months if not years. Adémọ́lá kí lórúkọ tọ̀hún yẹn náà, Oyètọ́lá dé at the end of the day náà bárùbárù ló náà ṣe tó fi kúrò ń bẹ̀. Ṣé bá Adémọ́lá Adeleke ló lọ gbé fáìlì ọdúnmọ́dún wá? Ẹ̀ṣẹ̀ tí àwọn Arẹ́gbẹ́ṣọlá ti commit ló lọ gbé wá tó gbọn fáìlì yẹn nù, tó bẹ̀rẹ̀ sí ní san owó oṣù yẹn, owó half salary táwọn nǹkan ti san níjọba bí 8 years ago if not 10. Láwọn atrocities tó ti commit ní half salary tán fáwọn òṣìṣẹ́ títí tẹ́lòmíì fi retire half salary ló gbà. Àwọn kan nínú wọn gan wọ́n tún retire tán for another 4 years àti half salary tí wọ́n tó kù àtowó gratuity wọn gbà kankan. Ọ̀ǹtì tí Adeleke dé ló lọ gbé fáìlì ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ sí ní sí láwẹ́láwẹ́ títí tó fi parí gbogbo half salary bí ọdún méjì tí Arẹ́gbẹ́ṣọlá jẹ tó Oyètọ́lá bá ń bẹ̀ tó fi sílẹ̀ síbẹ̀ despite pé wọ́n jọ wá from the same party. Gbogbo wàhálà tárẹ́gbẹ́ṣọlá dá sílẹ̀ lọ́ṣun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lóyètọ́lá ló pẹ́ra fún tí ò fọwọ́ kàn rárá. Gbogbo yẹn l'Adeleke wá ṣe tí ò jẹ́ kébi pa àwọn èèyàn kú. Àwọn bàbá wa ìyá wa tán ti ṣiṣẹ́ for 35 years títí tẹ́lòmíì gbogbo owó tẹ́lòmíì rí ń gbà yẹn àwọn ọmọ ẹ̀ ló fi ń tọ́jú ló fi ń rán lọ sílé ìwé. Òbí mi ò kọ́ ilé ara tiwọn ní gbogbo 35 years yẹn, ọmọ ni wọ́n ń kọ́. Arẹ́gbẹ́ ló dẹ̀ wà ń bẹ̀ tó dá gbogbo ogun yẹn sílẹ̀. Ìgbà t'Adémọ́lá Adeleke wá dé, ọ̀pọ̀lọpọ̀ wọn ló gba gratuity yẹn tí wọ́n rí fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló gba oríṣiríṣi owó bẹ́ẹ̀ tí wọ́n rí nǹkan tán fi ṣe. That is the reason la fi ń sọ wípé òkè pé this time around tá a bá padà dìbò fún Adémọ́lá Adeleke ara tu ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wá wo gbogbo àwọn àṣeyọrí míì tá ló ṣe lóríṣiríṣi. Ẹ wo àwọn cooperative societies t'Adémọ́lá Adeleke dá kalẹ̀ ní local government by local government. Àwọn èèyàn lọ ń yáwó ń sìn kì í ṣe owó gbọ́múlé láǹtà. Títí tí mo fi dé ìlú òyìnbó tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí làwọn èèyàn ṣì ń ròyìn Adeleke láti bí páwọn náà rí gbogbo nǹkan tó ṣe, àwọn gbọ́ gbogbo nǹkan tó ṣe. Ẹlòmíì ò lè wá ìlú òyìnbó tí ìbá ṣe Adémọ́lá Adeleke tó débẹ̀ tó rówó kó sílẹ̀ ni wọ́n fi rán ọmọ mi wá síbí, lẹ́lòmíì fi rán rẹ̀ wá síbí nígbà tí salary balance tí gbogbo ẹ̀ wà okay. Àwọn cooperative tó sì dálẹ̀ ó fi security tí ẹ gbowó ẹ má ṣèlé, èlé ló ń jẹ́ kóbìnrin mi máa ṣèṣekúṣe káàkiri. Ẹ lọ wo gbogbo àwọn iṣẹ́ orí títì tó ti ṣe àti sọ severally. Àrùn ojú ni eléyìí tí ò ń ṣe àrùn ojú nínú ẹ̀ òun la sọ nípa salary. Àrùn ojú náà dẹ̀ tún ni torí àwọn tí wọ́n jẹ salary wọ̀nyẹn ń gbà ẹ̀ wọ́n sì wà láyé tó dẹ̀ jẹ́ pé Adémọ́lá Adeleke ló padà wá san. Gbogbo ọ̀nà ta ló dà, mi ò tí ì rí pé nìkankan náwó sókè kó sọ wípé àwọn ológun dúdú gbogbo ọ̀nà tó ló dà yẹn rọ́ ló pa, torí adárúkọ àwọn ìlú tó ti dọ̀dà, adárúkọ àdúgbò tí wọ́n dọ̀dà sí ò sí nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀. Ẹ lọ wo oríṣiríṣi tó ṣe, eléyìí t'Arẹ́gbẹ́ ṣe àjàmbàkù ló ṣe. Adémọ́lá Adeleke ló wá parí ẹ̀. So kò achievement ẹ̀ ò ní ìdí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ka abd. Ẹ lọ sí gbogbo hospitals, gbogbo health centers tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò síbi t'Adeleke ò náwó sí. Ìmíì ní generator, ìmíì ní borehole, ìmíì wọ́n ṣe bed, ìmíì wọ́n ro oògùn síbẹ̀.
lóríṣiríṣiríṣi káàkiri gbogbo local government council tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ládémọ́lá ti touch gbogbo health center kó tó lè dípò máa lọ general hospital. O tiẹ̀ ní láti lọ general hospital if it's not a serious matter. Health center tó wà ládùúgbò ẹ̀sìn náà fún ẹ láti take care wọ́n take care aláboyún. Ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín jẹ. Ẹni tá a lè dìbò fún nípínlẹ̀ Ọ̀ṣun òun ni dancing governor yẹn Adémọ́lá Adélékè. Òun ló lè gbé ìpínlẹ̀ Ọ̀ṣun ga ju bó ṣe wà lọ. Ẹ má lọ dìbò fáwọn pátá àwọn tó ti ṣe jàǹdùkú tó ti ṣe oríṣiríṣi tó ti bà ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ rí. Tó yẹ pé gbà tí wọ́n wà ń jọba ń bẹ̀ àbí tí wọ́n wà ń bẹ̀ nípòkípò tí wọ́n wà ń gbà ẹ tí wọ́n láṣeyọrí tán lè tọ́ka sí. Kò sọ́mọ ìlú wọn kan tó lè náwó sókè pé ńgbà tí wọ́n wà níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tán ṣe nìyí. Àwọn èèyàn tó jẹ́ pé kán tó dé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn Adémọ́lá Adélékè kán tó dé sínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń ṣe àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lóore. A lè káyé àwọn èèyàn tèmi bá ń bí lénìí tí wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú mi lálẹ́ àná wípé tú Adémọ́lá Adélékè làwọn fi wá sílùú òyìnbó láì ṣe pé ti di gọ́fúnà ń gbà yẹn rárá. Àwa náà dẹ́rì gbogbo nǹkan tó ń ṣe. A sì ń lọ sórí ètò ìlera tó ṣe. Nígbà tí mo bá padà sí Nàìjíríà a sì máa ṣe gbogbo a máa ṣe àfihàn àwọn iṣẹ́ tó ṣe lérí àyẹn. Àdẹ̀lẹ̀ka ti cooperative society tó dálẹ̀ àlèkà yẹn tán àwọn ọ̀nà tó là tó jẹ́ pé ibi tí ò sí ọ̀nà rárá. Adémọ́lá Adélékè gbé katapila lọ́bẹ̀ wọ́n là jáde síbòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́dún mẹ́ta tí wọ́n ń dà. Ọ̀dà míì tàrẹ́gbẹ́ṣọlá dà Tóyètọ́lá dà ó ti wú tán kí wọ́n tó kúrò níjọba tí wọ́n náà wà. Ẹ lọ wo àwọn iṣẹ́ Adélékè lóríṣiríṣi. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àwọn tó yẹ kán ti gba promotion ti pẹ́ wọ́n ti fún wọn ní promotion. Àwọn tí wọ́n transfer síbi tó yẹ kán wà wọ́n ti gbé wọn padà síbi tó yẹ kán wà. Àtúnṣe ti wà nínú structure ìjọba ẹ̀. So mi ò ní láti ṣẹ̀ṣẹ̀ wàásù fáwọn tó wà nílé wípé ẹ dìbò f'Adémọ́lá Adélékè. Adémọ́lá Adélékè ló yẹ kó ní ìbò Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ọmọlúàbí. Ẹ má jẹ́ ká fi ibi sólóore. Ẹ jẹ́ ká gbé Adémọ́lá Adélékè ẹ jẹ́ ká gbé lárugẹ ká gbé sípò ńlá ká gbé síbi tó yẹ kó wà ó lè bá a ṣe ọdún mẹ́rin míì 4+4 Adémọ́lá Adélékè Jackson.